Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ẹni tí ipá àti agbára ń bẹ níkàáwọ́ rẹ̀. Wò dáadáa, agbọ́n rèé. Apá kẹta rèé lórí àṣírí lílo àgbọn. Bí Ọlọ́run bá kádàrá ẹ, mo fi Ọlọ́run bẹ̀ jọ wo fídíò yìí kó sì share rẹ̀, ó máa jẹ́ fún ẹ. Apá kẹta yìí òun ni mo fẹ́ sọ àṣírí bá ṣe lè lo àgbọn fún àwọn tí ibùjókòó ń dà láàmú. Aya fẹ́ kọ́ ẹ lẹ́ni, àbọ̀kọ ẹ kọ́ ẹ lẹ́, ó dá ọmọ lu ẹ láyà, ó dán ọmọ tán, tàbí ibùjókòó rẹ̀ ò ní túmọ̀. Ọkùnrin tó bá nífẹ̀ẹ́ lẹ́ni tó bá di ọ̀la á ju ọ lọ. Àwọn tó bá gbé ẹ lẹ́ni wọ́n á gbé ẹ jù sílẹ̀ bí igi eléra. Lọ bá mi gẹ́ àgbọn kan. Ìwọ rí pé marriage ẹ ti fẹ́ máa dàrú lọ, bá mi gẹ́ àgbọn kan. Ó rí wípé ọ̀gá rẹ kò nífẹ̀ẹ́ rẹ mọ́. Ọ̀gá rẹ ojoojúmọ́ lẹ́jọ́ jà, ó dẹ̀ fẹ́ jẹ́ kí wọ́n sàkẹ́, lọ bá mi gẹ́ àgbọn kan tó lómi inú. Lu àgbọn yẹn lórí, bá mi wá white paper, kọ orúkọ rẹ sínú white paper yẹn pẹ̀lú orúkọ tìwọ náà. Kọ orúkọ ẹni yẹn tó fẹ́ lò, bóyá orúkọ ìyàwó rẹ ni, tàbí orúkọ aya rẹ ni, tàbí orúkọ ọkọ rẹ ni, tàbí orúkọ ọ̀gá rẹ ni, tàbí orúkọ ìwọ ọmọ rẹ ni, bóyá ọmọ rẹ kò fẹ́ ṣe fún ẹ, ọmọ rẹ ò nífẹ̀ẹ́ rẹ mọ́, ọmọ rẹ ń dédé kórìíra rẹ, ó wá fẹ́ dá ìfẹ́ yẹn padà. Tó bá ti kọ orúkọ yìí méjèèjì sínú white paper, kábíyèsí ga, wàá ti lu àgbọn yìí lórí, wàá lu ibì kan láàrin ojú mẹ́ta tó ní, wàá wá ju orúkọ yẹn sínú àgbọn, wàá rọ oyin ọ̀ríjínà díẹ̀ sí, bí ṣíbí 4 sí 5, wàá rọ́ sí. Tó bá ti rọ́ sí, wàá ṣèkì rẹ̀ pọ̀, wàá wá bá mi ka Psalm 133 sí ní ìgbà 7. Tó bá jẹ́ ọkùnrin ló fẹ́ lò fún, wàá kà sí ní ìgbà 9. Tó bá jẹ́ obìnrin ni, wàá kà sí ní ìgbà 7. Wàá wá fi gbàdúrà. O lè fi gbàdúrà ọjọ́ 3, o lè fi gbàdúrà ọjọ́ 4. Ṣùgbọ́n lẹ́yìn tó bá ti ka sáàmù yẹn sí, tó dóyin yẹn sí tán, ó wá bá mi kọ́ kándù sójú rẹ̀, ó fi di ojú rẹ̀ pa. Wàá máa ṣèkẹ́ báyìí tó bá ti fẹ́ fi gbàdúrà. O lè fi gbàdúrà ní wòwò ní alẹ́. O lè fi gbàdúrà ní wòwò ní alẹ́. Wàá máa ṣèkẹ́ báyìí. Wàá máa ṣèkẹ́, wàá máa gbàdúrà lágbájá lágbájá. Kíbi tó bá wà, èmi lágbájá ọmọ lágbájá. Ìfẹ́ wá di àwa má rí di, èṣù gbọ́dọ̀ tú wa ká. Kó bẹ̀rẹ̀ sí ní máa nífẹ̀ẹ́ mi, wàá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà. Tó bá jẹ́ pé ọ̀gá rẹ ni, kó bẹ̀rẹ̀ sí ní máa ṣọ́ láàánú, kó bẹ̀rẹ̀ sí ní máa ṣọ́ lóore, kó bẹ̀rẹ̀ sí ní máa rí àánú gbà. Tó bá jẹ́ pé ìyàwó rẹ ni, wàá bẹ̀rẹ̀ sí ní látòní yìí lọ, kó má ṣe wò tá mọ́, ìwọ ni kó máa wò, ṣáà ti náwó fún kó tọ́jú rẹ̀. Bó dẹ̀ bá jẹ́ pé ìwọ ìyàwó náà ni, ọkọ mi, kó má ṣe gbó lóṣó mọ́, kó má ṣe gbó gbogbo ẹ̀ mọ́, ó máa mì báyìí, ó máa ṣàdúrà sí. Tó bá ti fi gbàdúrà ọjọ́, ó lè fi gbàdúrà ní wòwò lóru ní alẹ́ nínú yàrá rẹ̀. Tó bá ti parí ẹ̀ tán, ọ̀nà 3 ló lè fi lò. Áìdà kó lọ jù sókun, tàbí kó lọ rì sétí odò, tàbí kó jù sétí odò, tàbí kó wá ibi tí bálùwẹ̀ wà tí omi ti ń dànù sílẹ̀ lẹ̀, kó jù síbẹ̀ kó mi máa dàlé lórí, á jẹ́ fún ẹ. Ṣùgbọ́n mo fọlọ́run bẹ̀, àdúrà ni kó fi ràn mí lọ́wọ́, kó dẹ̀ bá mi share rẹ̀ fún àwọn ènìyàn 9 kó lè jẹ́ fún ẹ. Orúkọ mi ni Wòlíì Michael Ajayi Ẹ̀rígbèmí. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, lo iṣẹ́ yìí fọ́nà tó tọ́, má fi ṣèkà o, nítorí wípé bí àlọ́ bá lọ, àbọ̀ àbọ̀ o. Mo fi Ọlọ́run bẹ̀, má fi ṣèkà kó má bàa rí ìbínú Ọlọ́run. Fún ìwọ tó bá fẹ́ pè mí sórí nọ́mbà mi 07016014790 tàbí 08108778741. Gbogbo ìwọ tó wá rí mi rò, tó ń wò mí nílé lóko lọ́nà, mo wí lórúkọ Olúwa, bí ayé bá ń jẹ́ ayé, mo wí lórúkọ Jésù, gbogbo ọ̀nà táyé fi ń pa ọ́ lẹ́kún, Ọlọ́run á sọ ọ́ di ẹ̀rín fún ọ. God bless.